ìbéèrè tèmi ni pé nínú question tí wọ́n dà fún ẹnìkan lẹ́ẹ̀kan wọ́n ní àgbọ́dọ̀ fi orí kalẹ̀ fún ẹnìkan lẹ́yìn olúwa ẹlẹ́dàá wa a sì gbọ́dọ̀ kúnlẹ̀ fún ẹ̀dá dámọ̀. Bí ìsìn tí àbá wá dé bí ọ̀dọ̀ àwọn kábíyèsí láàfin tí yóò sì gbọ́dọ̀ mọ́ kúnlẹ̀ pé kéèyàn lè tó kábíyèsí o bó láti fẹ́ ṣe tó sì pín gan dandan pa gbọ́dọ̀ wà fún. àkọ́kọ́ kí ló gbẹ̀yìn lọ sáàfin nítorí pé ààfin àṣà ni wọ́n máa ń ṣe ń bẹ̀ nínú kọ́jọ́ pọ́ bá ló ní kẹ́ wá àbí kọ́jẹ́ pẹ̀yìn ló wù láti lọ tó bá pọ́ bá ló ní kẹ́ wá ẹ̀ sọ fún mùsùlùmí lèmi mi kúnlẹ̀ mi dọ̀bálẹ̀ kò sí wàhálà ń bẹ̀ so lẹ́yìn náà tó bá ní wá àìmọye tí ń wá àfin tí ń bọba lọ so ó ní bẹ́yìn ṣe lọ ni so nítorí délé mùsùlùmí lèmi òfin ẹ̀sìn mi ni màá tẹ̀lé àṣà kan ò sí tó borí ẹ̀sìn. gbogbo wa la rí báyìí wípé ẹ̀sìn Islam it is against the Yoruba culture and tradition. Wọ́n fẹ́ eradicate culture àti tradition wa. Wọ́n fẹ́ parẹ́ àṣà àti ìṣe wa. Wọ́n fẹ́ parẹ́. Wọ́n fẹ́ gbé àṣà àti ìṣe ti Lárúbáwá wá. Nǹkan tí mò ń sọ wọ́n fẹ́ ṣe òun ló ń ṣe lẹ̀ ń rí yẹn. Wọ́n á sọ wá di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa. Ẹ̀sìn Islam tẹ́ rí ẹ̀sìn àwọn Fúlàní ni. Àwọn Fúlàní ò fẹ́ tẹríba fún ìran Yorùbá. Àwọn bàbá wa dẹ̀ sọ pé kàkà ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká rọ́jú ká gbọ̀nà ọ̀run lọ. Wọ́n wá fẹ́ dà bí ọgbọ́n. Àwa Yorùbá àwa máa forí balẹ̀ fún Gàmbàrí. Àáfà tó sọ̀rọ̀ yìí Fúlàní ni. Mo sọ fún yín pé àṣà àti ìṣe Lárúbáwá òun ni Islam. Tẹ́ ẹ bá ti gbà ó máa pa àṣà àti ìṣe dandan ti yín. Ẹ̀yin máa wá di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ Yorùbá. Ẹ máa jẹ́ orúkọ Lárúbáwá. Ẹ máa sọ èdè Lárúbáwá. Ẹ máa múra bíi Lárúbáwá. Ẹ máa bá wọn sin Allah ère ilẹ̀ Lárúbáwá. Wọ́n á wá pa kádàrá yín dà sáìdá. Wọ́n á sọ yín di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa. Ẹ̀sìn Islam wọ́n fẹ́ fi pa kádàrá wa dà sáìdá. Wọ́n fẹ́ sọ wá di ọmọ Lárúbáwá. Òun ni àáfàá yìí sọ pé ẹni tó bá ti lọ sí ọ̀dọ̀ ọba tó bá ti jẹ́ mùsùlùmí lèmi o èmi ò kì í dọ̀bálẹ̀ fún ọba tá a ti ń dọ̀bálẹ̀ fún kó tó gbé olórí burúkú ẹ̀sìn Islam yìí kó tó gbé wá. Ṣé ẹ rí ìdí nìyí tí mo fi sọ pé kẹ́ ẹ wò dáadáa àwọn olóṣèlú tẹ́ bá máa dìbò fún àwọn olóṣèlú kan wà wọ́n gbé ẹ̀sìn Islam sórí wọn ò ní dọ̀bálẹ̀ fọba torí pé tẹ̀blíkì ni wọ́n. Ṣé ẹ rí ìwé yìí ìwé òfò ìwé àdánù ni ìwé orí burúkú ni. Ṣé ẹ rí ẹ̀sìn Islam ẹ̀sìn orí burúkú ni. Ṣé ẹ rí Allah ère burúkú kan báyìí ni ṣìgìdì burúkú ilé Kaaba òun ni Allah. Kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ti dá wa pé ó fún wa ní àṣà àti ìṣe wa tó yẹ pé òun ló rẹwà jù ní gbogbo àgbáyé. Àwọn mùsùlùmí yìí wá fẹ́ dojú ẹ̀ délẹ̀. Tí ọmọ bá jí láàárọ̀ ó máa kúnlẹ̀ kí ìyá àti bàbá ẹ̀ á dọ̀bálẹ̀ kí ìyá àti bàbá ẹ̀. Nígbà tí ẹ̀sìn òfò yìí wá ó ní irọ́ o ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ o àfi kẹ́ ẹ máa forí balẹ̀ fún ṣìgìdì Allah nìkan o ṣìgìdì Allah nìkan ni kẹ́ ẹ máa Allah yìí ò kí ń ṣe Ọlọ́run Olódùmarè o. Ẹ̀yin èèyàn ẹ jí o irọ́ lásán ni o fege ni o. Ṣé wàá rá àwọn àáfàá yìí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lẹ ṣì ń fún àwọn àáfàá yìí láyé jẹ ẹ̀yin ọ̀dọ́ ẹ jí. Irú àwọn àáfàá tó bá ti sọ̀rọ̀ báyìí ó yẹ káwọn ọ̀dọ́ lọ dá sẹ̀ríà fún wọn ni. Ẹ̀yin ọ̀dọ́ ẹ jí ẹ̀sìn Islam wọ́n fẹ́ fi ba ilẹ̀ wa jẹ́ ni. Tán bá ba ilẹ̀ wa jẹ́ kò máa síbòmíì tá a fẹ́ lọ. Ẹ wo ilẹ̀ Haúsá wọ́n ti ba iye wọn jẹ́ pọ́dọ̀ wa ló ń sá wá. Tí wọ́n bá ba ilẹ̀ wa jẹ́ kò síbi méjì tá a fẹ́ lọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí gìrì. Irọ́ lásán òun ni Islam. Èmi ń búra fún yín sẹ́ẹ̀ wípé Allah yìí kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Kò sáàfáà náà tó fẹ́ wá sọ́dọ̀ wa tó fẹ́ wá prove ẹ̀ fún wa wípé Allah lọ́lọ́run. Kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ère lásán ni. Gbogbo nǹkan tó wà nínú ìwé yìí claims lásán ni. Èmi mo dá ilé yìí. Tẹ́ ẹ bá lọ wo Quran chapter 92 verse 3 Allah ń fi ẹni tó dá akọ àtabo fi ń búra. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ẹ jí ẹ má sùn. Ẹ má jẹ́ kán fi ẹ̀sìn Islam kán fi ba àṣà àti ìṣe wa jẹ́. Ẹ má jẹ́ kán fi ba ilẹ̀ wa jẹ́ o. Quran irọ́ lásán ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ère lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró.